Kayeefi bébà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n fi ń ṣègbọ̀nsẹ̀ ni obìnrin yìí fẹ́ràn láti máa jẹ. èèmọ̀ olùkùtù pẹ́bẹ́ ní ọ̀rọ̀ obìnrin kan tó ń jẹ́ Kina nítorí láì jẹ́ pé ó ní ìpèníjà ọpọlọ obìnrin yìí kò rí nǹkan míì fi ṣe ìpanu ju bébà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n fi máa ń nùdí tàbí ojú tíṣú pépà lọ. bẹ́ẹ̀ ló sọ òbítíbitì owó tó ń ná lórí nǹkan ìpanu àràmọ̀ǹdà rẹ̀ yìí. lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù keje ọdún yìí ni Kina sọ̀rọ̀ yìí lórí ìkànnì tẹlifíṣàn ilẹ̀ Amẹ́ríkà kan TLC lórí ètò kan tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ti di bárakú fèèyàn. ó ní kóun máa jẹ bébà yìí ti mú òun lára débi pé bí ilẹ̀ bá ṣe ń mọ́ tóun dìde lórí ibùsùn òun báyìí lòun yóò ti ki bébà yìí mọ́lẹ̀ tóun yóò sì máa jẹ ẹ́. kò wá sí ibi tí wọ́n ní obìnrin yìí kì í ti jẹ oúnjẹ ayọ̀ rẹ̀ yìí níbi iṣẹ́ nínú mọ́tò kódà níbi tí wọ́n ti ń ṣe èékánná àti irun orí lóge láti àárọ̀ títí di alẹ́ ni ẹnu rẹ̀ kì í fi dilẹ̀. ó kéré tán yóò sì jẹ tó odidi bébà yìí 4 lójúmọ́ kan. owó tí wọ́n ní obìnrin yìí ń ná lórí tíṣù pépà ń lọ bí ẹgbẹ̀rún 3 owó dọ́là ó dín díẹ̀ lọ́dún $2,700. bó tilẹ̀ jẹ́ pé Kina kò sí nínú oyún débi tí wọn yóò ní ipò tó wà ló fà á. ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń wo oògùn bákan tóun bá ń jẹ ẹ́ ṣùgbọ́n tó ní òun kò ka ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn sí nítorí bó ṣe ń dún lẹ́nu òun àti bó ṣe máa ń dún wùrùwùrù tóun bá gbé eyín lé e gan ló máa ń jẹ́ kí ebi ẹ̀ máa pa òun nígbà gbogbo. Kina ṣàlàyé pé ọkùnrin tóun bá jáde tẹ́lẹ̀ Anthony ti sọ fóun rí pé kì í ṣe nǹkan tó dáa láti máa jẹ fọ́mọ èèyàn nítorí ọlọ inú kò ní lọ ṣùgbọ́n obìnrin yìí kò torí bẹ́ẹ̀ pàátì. ó ní níbi tó bá ká òun mọ́ ni kò sì nílò pé òun wá omi kẹ́nu òun ṣáà máa ti dilẹ̀ tí bébà òun bá ti wà ní àrọ́wọ́tó ni. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.